Mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire kóòtù oòjíire pátápátá mo kí wa o pé a kú ìsinmi ní ìsinmi ayọ̀ ìsinmi ìdùnnú ni yóò jẹ́ fún wa. Mo kí gbogbo wòlíì, mo kí gbogbo pásítọ̀, bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn àfáà, mo kí gbogbo àwọn babaláwo, bẹ́ẹ̀ ni mo kí àwọn oníṣègùn ìbílẹ̀. Gbogbo ìbà fún gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa ewé àti egbò, ìbà wòlíì, ìbà pásítọ̀, ìbà adáhunṣe, ìbà oníṣègùn, ìbà àfáà, júbà kí bá mi ṣe, ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá, ìbà kí bá mi ṣe Ọlọ́run Elédùmarè, ọba adẹ́dàá, ọba àṣẹ̀dá, ìbà kí bá mi ṣe o. Àṣírí tí mo fẹ́ sọ, orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì. Àṣírí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí tí mo mú wá, méjì mẹ́ta ni oògùn àsáyẹ̀rì jìnnà rẹ ní àìrí àbúkẹ́ ọ̀kẹ́rẹ́. Ewé ẹ̀mílẹ̀, ewé ẹ̀mílẹ̀, ewé ẹ̀mílẹ̀. Agbára ń bẹ nínú ewé àti egbò. Àwọn ewé kọ̀ọ̀kan tá à ń wò ní agbègbè wa yìí, wọ́n mọ̀ ní ìwúlò tó mọ̀ pọ̀, torí pé a mọ ìwúlò rẹ̀ kò jẹ́ kí àwọn ewé yìí kó ní mínì sí wa rárá, nítorí pé a mọ lílò rẹ̀ ni. Mo nígbàgbọ́ pé kò sí ewé kan tí ò ní ìwúlò tiẹ̀, ṣùgbọ́n nítorí pé a ti mọ lílò rẹ̀ kò jọ wá lójú. Àwọn ewé tá à ń ró dànù lẹ́gbẹ̀gbẹ́ lé wa, látàrí pé mò ń wá ojúlówó òmà tí ò ní ná wa ní owó púpọ̀ káàkiri, mo sì ṣe alábàápàdé iṣẹ́ ewé ẹ̀mílẹ̀ fún òmà tó jẹ́ 6, léyìí tí a ti yẹ 3 wò tá a sì rí pé bẹ́ẹ̀ ló ṣe rí, tá a ti yẹ 3 ń bẹ̀ wò tá a rí pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ tún bá ń gbélé ó lágbára. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá, ọmọ kóòtù oòjíire, mo kí wa o. Ìbà lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti lọ, tí wọ́n ṣèwádìí nǹkan yìí, tí wọ́n lọ́gbọ́n nínú tán ṣèwádìí nǹkan yìí pé tó ń ṣiṣẹ́ fún rè bá a ṣe é lóore. Kí lẹ́ bá mi wá, bá mi wá ológbò èkìrí kan péré la nílò ń bẹ o. Èkìrí kan, èkìrí ológbò kan la nílò, èkìrí ẹran ológbò kan òun la nílò. Èkìrí ẹran ológbò yìí òun là á mú, á wá ewé ẹ̀mílẹ̀, ewé ẹ̀mílẹ̀ pupa, á já lóòjọ́. Ewé ẹ̀mílẹ̀ pupa yìí tá a bá ti já lóòjọ́, tá a gún mọ́ ẹran ológbò, tá a gún mọ́ ẹran ológbò yìí, tá a gún tán, á wá fi omi, á fi pò, á kó sínú igbá, á wá gbé pamọ́ fún ọjọ́ 7. Tó bá di ẹ̀yìn ọjọ́ 7, ẹ̀jẹ̀ á máa fi wẹ̀ ká tó sùn lálẹ́. Tó bá jẹ́ àwọn tí wọ́n ń bí wòlíì tí wọ́n ń dálejò lónìí, ṣe rí, tó bá jẹ́ àwọn ni tí wọ́n sì ní prógráàmù lọ́la, bóyá 3 láàrin ọ̀sẹ̀ lẹ́yìn wọ́n máa dálejò lóhùn. Wọ́n lò lálẹ́ yìí, wọ́n dálejò lóhùn lọ́la, wọ́n lò lọ́túnla, wọ́n dálejò lóhùn níjọ́ 4. Yorùbá kóòtù oòjíire, ìbà. Ọkùnrin làkọ, ọkùnrin làdá o, wàláì ẹni tó mú lọ́wọ́ ọkùnrin ni. Tán bá bí ọ̀dà ìwọ máa bọ̀, àti tán bá bí ọ̀dà dúró dè mí, ọkùnrin làwọn méjèèjì o. Àwọn bàbá yìí gbìyànjú,
àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá ibi tó bá rìn dé níbẹ̀ lórí náà mọ́ o wàláhì ibi tó bá rìn dé lórí náà mọ́ n tó gùn tí ò lópin làwọn bàbá wa ń pè lóògùn. ìbàlẹ̀ kan sí o Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi èké ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV 09072793348 08061488254 gẹ́gẹ́ bí mo ti máa ń sọ tẹ́ bá wò pé àwọn àṣírí kan níbo ṣe wá àwọn bàbá kan ń tako fífi àṣírí sílẹ̀ lórí social media bẹ́ẹ̀ ni àwọn bàbá kan tako pé ẹ ṣe ìlérí fún mi pé kíní yìí a rí pé ó wúlò fún yín lè fi wá láti gbà á ṣùgbọ́n ẹ sì lérí pé kò ní ju àárín àwa pẹ̀lú yín lọ àwa wá kiri ń gbà míì láti fi sọ pé òkè o bóyá àwọn àṣírí kan wà tá a ti ṣe bóyá a ti gbìyànjú tó ti fẹ́ sọ wá donírọ́ àwa ní dúró ń bẹ̀ á tún tẹ̀síwájú pé n tí ó sọ wá donírọ́ yìí ó yẹ ká wá nǹkan kan tá a fi tí ó jẹ́ kínní tó sì jẹ́ pé tá a fẹ́ sọ wá donírọ́ yìí a rí i pé àṣírí tó dájú ni láti ibi tó ti wá àwa ní dúró ń bẹ̀ á tún tẹ̀síwájú pé ní gbogbo ọ̀nà láti fi satisfy àwọn kọ́sítọ́mà wa ìdí nù o tó fi jẹ́ wípé ṣùgbọ́n lára àwọn ilé tá a fílẹ̀ tí ìbéèrè wà lórí ẹ̀ tá a lè béèrè ìbéèrè lórí ẹ̀ ẹ kọ́kọ́ fọwọ́dù nǹkan sí wa ẹ kọ́pì rẹ̀ ẹ fọwọ́dù ẹ̀ sí wa tẹ bá ti fọwọ́dù ẹ̀ sí ìbéèrè tẹ bá ní ẹ béèrè ní WhatsApp àyè dáhùn béèrè ní kọ́ kì í ṣe ti gbéraga o ẹ dákun ẹ má bínú ìgbà míì a lè máa ṣe nǹkan lọ́wọ́ tí kò wọlé ẹlòmíì ń pè mí láago kan òru kí ló dé ẹlòmíì ń pè mí láago 6 àdájí orí kò fẹ́ béèrè kí ló dé ẹ dákun ẹ mẹ́sẹ̀gì wa ní WhatsApp a reply yín mẹ́sẹ̀gì tá à ń gbà lójúmọ́ kì í ṣe kékeré so tí ìdáhùn ìbá tí ì kàn yín bó yálà kó jẹ́ pé ìbéèrè tẹ béèrè lórí kì í ṣe ètò yẹ kẹ́ kì í ṣe léyìí tó ní dáhùn ni tí wọ́n fún wa láǹfààní kò ṣeé ṣe ká má dáhùn torí pé àdéhùn ni láti ibi tó ti wá àti àwa kò sì yẹ ká yapa àdéhùn nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àwọn nǹkan ìbílẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá ibi tó bá rìn dé wàláì ibẹ̀ lórí náà mọ́.